Hello, ẹ̀yin èèyàn wa. Ó ga jù o. Ìta tí wíwá láàárọ̀ yìí ó tún lágbára o. Wọ́n máa ní, ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà ni máa ń sọ fún wa, owó èmi ni o, kì í dẹ̀ ṣe pé owó èmi, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ̀yin tẹ dúró, ẹ kíyèsára ẹni tó bá lérò pé òun ti dúró lójú ara òun, pé kó ṣọ́ra kó má bàa ṣubú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn alágbára, k'Ọlọ́run má jẹ́ kán ṣubú o. Orúkọ Jésù. Wọ́n máa ní Túndé Sanwó-Olú, pé wọ́n ní ó ti fẹ́ gbàbọ̀dè fún sí orílẹ̀-èdè Nàìjíríà, mostly Lagos State tó wà. Àwọn kan máa dìde wà, ó wà ní íńtánẹ́ẹ̀tì náà. Wọ́n ní Jídé Sanwó-Olú welcome wọn láti Saudi. Wọ́n ló welcome wọn láti Saudi. Al-Sheikh, Al-Jayik, kìnì kan ṣá ni wọ́n ṣà dárúkọ ẹ̀. Wọ́n ló dárúkọ, wọ́n dárúkọ ẹ̀ rẹpẹtẹ. Mo ti gbàgbé bí orúkọ ẹ̀ ṣe jẹ́. A rí wọn níbi tí Sanwó-Olú ti ń welcome wọn lọ́fíìsì. Tó ń gbọ́wọ́, tó ń ṣe kíni. Ǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ pé wọ́n ní kí wọ́n wá sọ́dọ̀ Tinubu. Wọ́n ní after tán ti ṣe gbogbo èyí tán ṣe ní North, pé àwọn tí ó ti sú wọn pé àwọn North wọ́n kàn ń kidnap àwọn North yẹn. Tán fi sọ pé ẹ ṣáà ti gbọ́ pé wọ́n ní àṣírí àwọn tó ń sponsor Boko Haram. Wọ́n ní àṣírí wọn ti ń tú. Bọ̀bọ́ yìí ló sọ, tó ké gbàjarè. Ó yẹ kí gbogbo wa gbọ́, tẹ bá ń gbọ́ news. Ìyẹn Trump. Ó láṣìírí wọn ti tú 400 and something. Pé wọ́n yìí mọ̀ pé àwọn tó kọ́kọ́ rí ti rí mú 400 and something. Táṣìírí wọn ti tú sí àwọn gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́. Tó dẹ̀ ti kárí gbogbo àgbáyé. Pé àwọn tó ń sponsor àwọn Boko Haram ní Nàìjíríà, pé wọ́n ti rí 400 and something people nínú àwọn tó rán wọn. Pé kì í ṣe pé àwọn Boko Haram kàn dédé ń ṣe èyí tán ń ṣe. Pé now pé wọ́n ti ń kidnap àwọn youth tó ní rẹpẹtẹ. Wọ́n kidnap àwọn youth pé ó ga o. Pé wọ́n ní wọ́n fẹ́ fún wọn ní kí ló ń jẹ́. Wọ́n ní wọ́n kidnap àwọn youth láti jẹ́ kí wọ́n lọ ṣe, kán wá lọ jagun nítorí Sharia. Wọ́n kó wọn bọ̀ Lagos State. Nǹkan tá gbọ́. Eléyìí ṣe ṣeréṣeré o, kì í dẹ̀ ṣe pé bóyá èèyàn ń ṣe àhesọ. Torí àwọn tó mọ̀ sí tí tógun máa fi wá bá wọn nílé, wọn ò ní mọ̀. Wọ́n máa sọ wípé wọ́n máa ní nàláì. Ìta tún rí gbọ́ nìyẹn. Sharia. Wọ́n ní Tinubu, àbí Sanwó-Olú ó ti accept pé kí wọ́n bẹ̀rẹ̀ ní Lagos State. Torí àwa Nàìjíríà, àwa ọmọ Yorùbá, ṣé pé bá ṣe máa wò náà nìyẹn. K'Ọlọ́run kó ṣàánú wa o. K'Ọlọ́run kó ṣàánú wa. Eléyìí tí ń lágbára ẹ̀ bọ̀ o. Báwo ni wọ́n ṣe máa ní kí Sharia wá bẹ̀rẹ̀ láti Lagos State? Wọ́n ní Tinubu rather. Ṣé ẹ mọ̀ pé òun ni bàbá Sanwó-Olú? Wọ́n ní àbí kì í ṣe Tinubu jàre, bàbá Sanwó-Olú. That is Sanwó-Olú. Tinubu ni bàbá Sanwó-Olú, yes. Torí ẹ ní ọ̀rọ̀ bàbá Tinubu ṣe mú mi lẹ́nu. Tó bá jẹ́ pé àjọmọ́ wọn àti àjọṣepọ̀ wọn. Torí àìtí ẹ̀ tí gbọ́ pé bàbá Tinubu ti accept wọn, bet wọ́n accept bet indirectly. A ṣá ti mọ̀ pé ṣé kíní yóò ní lẹ́yìn báyìí. Ta wá rí gbangba pé Sanwó-Olú ti accept wọn láti Saudi. A rí ibi tí wọ́n ti ń sign pé wọ́n máa accept ní Lagos State. Wọ́n ti ń kó bọ̀ ní Lagos State. Ṣé ìgbà tí a ti ẹ̀ sọ pé àwọn Boko Haram, àwọn wọ́n ń ṣọṣẹ́ ní North, wọ́n ń ṣìgbá ní North. Èwo ni ti Lagos State? Tá a sọ pé Ọlọ́run tí ẹ̀ ní jẹ́ kó Ọlọ́run ní fọ̀nà Lagos State hàn wọ́n. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n ti bọ́ sí Lagos State, Yorùbá nation tá ń pariwo. Tá a sọ pé a fẹ́ dá dúró. Ṣé rí ọ̀nà tó fẹ́ gbà wọlé sínú Yorùbá nation lára? Torí ẹ mo ṣe sọ pé ká gbàdúrà láìsími àti láìsàárẹ̀, ká jọ nítorí Ọlọ́run. Ká má máa sọ pé nàláì ṣáá ni. Nǹkan ń bẹ o, nǹkan tí ń kàn o. Wọ́n ní Sanwó-Olú ó ti ń accept àwọn Saudi. Wọ́n ní
Alṣeyìk, Aluṣe kan, Alulálálá, gbogbo wọn pátá orúkọ wọn ṣòro pè fún mi because mi ò wà, mi ò wà fluent nínú Quran. So because I'm a Christian. Nǹkan tá tí ẹ ń sọ ni pé ṣé Lagos City tá tí ẹ wà yìí, even in the whole Nigeria, ká tí ẹ sọ pé Lagos City, ṣé Yorùbá nìkan ni? Ṣé Muslim nìkan ni? Ṣé Muslim nìkan ni? Bó ti ẹ̀ jẹ́ pé àwa Yorùbá pé à ń try láti jàjàgbara fúnra wa pé a fẹ́ bí Nàìjíríà ṣe ń dàrú yẹn pé ó jẹ́ nǹkan tó ń ká wa lára tó dẹ̀ ní wa lára, ó jẹ́ kólúkálùkù pín. Ṣèbí pínpín náà la ti ń try láti pín yìí. But tí wọ́n tún fẹ́ gbà wọlé sí wa lára ìyẹn ni ò wá yé wa. Èwo ni tí Sanwó-Olú kó tún bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀. Sanwó-Olú ṣe lè máa accept Sharia ní Lagos State. A ti ẹ sọ pé ànígbà ní Sokoto, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Torí gbogbo àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ṣé o mọ̀ wípé ní Benue, ẹ ṣáà rí bí wọ́n ṣe ń pa wọ́n pàkúpà lọ. Àṣé nítorí pé bàbá forefather wọn tó ti tún jẹ́ Jàǹfojo, gbogbo wa la kà nínú ìwé history yẹn pé Jàǹfojo pé ó lọ jà. Òun ló sọ wípé gbogbo ilẹ̀ àwọn TV náà máa ń pè àwọn Benue, wọ́n pọ̀ ńbẹ̀. Pé wọ́n ní bàbá wọn ló ni Jàǹfojo, ló ń ṣe kí tí gbogbo Jàǹfojo ló fight fún ilẹ̀ Benue. Tó jẹ́ pé ogun dìde nígbà yẹn. Wọ́n fight battle yẹn. Àwọn ará Benue wọ́n win ní battle yẹn. Ó dàbí pé wọ́n ja ogun yẹn. Ọlọ́run dẹ̀ fún àwọn Benue ṣe. Ọlọ́run fún wọn ṣe. So àwọn tí wọ́n ń sìn tó wá ń sọ pé tó fi jẹ́ pé òun ni ìjà yẹn ṣe le koko ní Benue State. Wọ́n ní òun náà ni wọ́n fẹ́ fà lẹ́sẹ̀. Ṣé Benue State wá dàbí Lagos State? Wọ́n fẹ́ gba gbogbo Nàìjíríà lọ́wọ́ Nàìjíríà. Ṣé àwọn Muslim nìkan ló ní Nàìjíríà ni? Kẹ́ gbà wá. Kí ni gbogbo eléyìí? Kí ni gbogbo eléyìí ẹ̀yin èèyàn wa kẹ́ bá wa dá sọ́rọ̀ yìí? Láì fi kan pè kan, bọ̀bọ́ yìí ó ti fẹ́ gbàbọ̀dè fún Lagos State o. Ó ti fẹ́ gbàbọ̀dè, after all Christian ló pe rẹ̀. Báwo náà ṣe máa wá ní Saudi tó ń lọ gbé wọn dìde pé kó wá sign pé Lagos State ti fẹ́ bẹ̀rẹ̀ Sharia, pé kó gbà láàyè. Òun náà bá wá o, òun là gbọ́ o pé wọ́n ti nǹkan tó bá wá nìyẹn o. Ó dẹ̀ kù kí Sanwó-Olú kó sign pé kí Sharia yẹn bẹ̀rẹ̀ ní Lagos State. Ẹ dẹ̀ mọ̀ pé tí Sharia bá bẹ̀rẹ̀ ní Lagos State, wọ́n ti mú gbogbo West nìyẹn. Wọ́n ti mú gbogbo ilẹ̀ Yorùbá tán nìyẹn. Ṣé ẹ rí ibi tí wọ́n fẹ́ gbà yọ sí wa lára? Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa fi sí comment. Kẹ́ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Torí eléyìí ó ga o. Eléyìí lágbára jù wá lọ. Kí lẹ rí sọ sí ẹ̀yin èèyàn wa? Ẹ ṣé, ẹ fi ń tẹ́tí sí wa. Bye.